dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí àdàmà àlè ìlọ. àti love like and share tí láì gbé kí ọkàn sọ̀rọ̀ eléyìí ìwà mùnáfìkì ni ṣòye ìmúdí ayé ẹsẹ pé ìwéyàn tó bá wúrú wà báyìí tí Yusufu náà bá kí n ṣe mùnáfìkì kí ló dé tí ò lè expose irú èèyàn bẹ́ẹ̀ yẹn because bó ṣe sọ́ọ̀lẹ̀ ní júmọ́là bẹ́ẹ̀ yẹn sìn ó fẹ́ fi dá wàhálà lẹ́rọ ìròyìn sílẹ̀ sí ọ̀kan Yesaloonaka ìpè òótọ́ lódodo àwọn alábòsí kan wà nù ọmọ mọ́ríkàsì o èmi ọ̀dọ́ gbogbo ọmọ mọ́ríkàsì kan o ní o iná ìfẹ́ Yesaloonaka o àwọn kan wà nù ọmọ mọ́ríkàsì pé alábòsí ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ Yesaloonaka rárá kódà èmi mọ́nà àwọn tí mo bá sọ̀rọ̀ mo dẹ̀ mọ́ bọ́yì sọ̀rọ̀ Yesaloonaka mi pé àwọn yẹn lálábòsí o àwọn yẹn kọ́ mọ́ bí lálábòsí o ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan wà jíjá sí pé wọn ò nífẹ̀ẹ́ Yesaloonaka dáadáa wọn ò nífẹ̀ẹ́ Yesaloonaka dáadáa so that kí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé irú fídíò tí Yusufu play yẹn irú fídíò irú ọ̀rọ̀ tí Yusufu sọ yẹn kò bá sọ̀rọ̀ àwọn onítọ̀hún ó wá sọ ọ̀rọ̀ kan wípé àwọn kan rìkọ́ọ̀dù mùdírù mọ́ríkàs ibẹ̀ yẹn ni mo wá fẹ́ kí gbogbo wa gbọ́ ibà àwọn kan rìkọ́ọ̀dù mùdírù mọ́ríkàs ibẹ̀ yẹn mo wá ń lọ ẹ máa gbọ́ ibẹ̀ yẹn mo wá ń lọ. ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pósìtì jáde màá wá wò pé inna lillahi wa inna ilaihi raji'un. Human beings are very wicked. Àwọn ọmọ ẹ̀dá ènìyàn wọ́n wicked. Oríṣiríṣi bẹ́ẹ̀ àwa la lè sọ gbogbo orú yẹn lot of audios tá a ní lọ́wọ́. Kódà mo fẹ́ sọ nǹkan kan débi wípé these diasporic doses these disgruntled elements wọ́n máa bá bàbá wa mùdírù mọ́ríkàsì ṣèpàdé wọ́n máa pè wọ́n lórí fóònù wọ́n á dẹ̀ máa rìkọ́ọ̀dù ọ́díò wọn. And most of these audios náà líǹkì jáde ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo ti play fáwọn èèyàn ṣùgbọ́n mo ṣe àdéhùn pé tí màá fi jáde láyé I will never release those audios on social media. Kódà mo sọ fún Dr. Juma mo ní mo lè play ẹ̀ fún yín bọ̀ mi ò ní gbé ọ́díò náà jáde. Mo fẹ́ sọ kankan fún yín wípé nínú àwọn èèyàn wọ̀nyí wọ́n lọ bá mùdírù mọ́ríkàsì níjọ́ kan wọ́n sì dọ̀gbọ́n rìkọ́ọ̀dù wọn àwọn nǹkan tí mùdírù mọ́ríkàsì ń sọ wọ́n dẹ̀ dọ̀gbọ́n rìkọ́ọ̀dù. Fortunately for us ó dọ́wọ́ wa o. ẹgbọ́n nǹkan tí Yusuf sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì ló sọ o ṣùgbọ́n ìwọ tó ò ní làákàyè ò lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé ẹ má bínú torí ìtì yẹn ìwọ tó ò ní làákàyè ò lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé. àkọ́kọ́ ni wípé Yusuf sọ pé àwọn kan wọ́n pe mùdírù wọ́n rìkọ́ọ̀dù mùdírù èmi wá challenge Yusuf pé àwọn tó rìkọ́ọ̀dù mùdírù yẹn play ẹ̀ fún Dr. Juma play ẹ̀ fún wọn torí pé ó dọ́gbọ́n lébẹ̀lì àwọn diaspora tó mọ̀ pé wọ́n ń bá mùdírù sọ̀rọ̀ láti fẹ́ fi dá wàhálà lẹ̀ láàrin mùdírù àtàwọn diaspora Yusufu ìjọ ló fẹ́ fi gbogbo ọ̀dọ̀ọ̀dọ̀ yìí lẹ̀ à ń sọ pé kọ́rọ̀ tán ká máa ká gbà kí wàhálà tán kí mùdírù bá wa parí gbogbo ẹ̀ kó má sí wàhálà mọ́ ṣé èyí tó sọ yìí ń sìn dákun torí tọ Ọlọ́run ṣé o fẹ́ fi ṣàtúnṣe láàrin àwa àti mùdírù láti fi dá wàhálà lẹ̀ alhamdulilayi àwa kékeré gbogbo àwọn tí mo mọ̀ tó wá ní diaspora mo mọ̀ pé kò sẹ́ni tó lè rìkọ́ọ̀dù mùdírù. ẹlẹ́ẹ̀kejì ó wá ní pé àwọn kan lọ sọ́dọ̀ mùdírù wọ́n ń bá mùdírù sọ̀rọ̀ wọ́n wá rìkọ́ọ̀dù mùdírù pẹ̀lú wọn tó ń bá mùdírù sọ Yusufu tí ò bá sẹ́ǹdì ẹ̀ sí mùdírù àbí kò play fún Dr. Juma pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wa kú ní kèfèrí pẹ̀lú ògo lọ́wọ́ wa kú ní kèfèrí àfi tó bá sẹ́ǹdì sí Dr. Juma kí Dr. Juma gbọ́ torí wípé èmi ti gbọ́ ohun tó súnmọ́ bẹ́ẹ̀ yẹn rí mo gbọ́ ohun tó súnmọ́ bẹ́ẹ̀ yẹn rí lẹ́nu Fùlàní Ọlárẹ̀wájú
mo gbọ́n tó súnmọ́ bẹ́ẹ̀ yẹn rí lẹ́nu Fúlàní Ọláríwájú wípé àwọn kan rìkọ́ọ̀dù Mùdírù nígbà tí Mùdírù ń sọ̀rọ̀ nípa ohun tó ṣe sábà bí sickness wọn, nípa ẹnìkan kò ṣe ẹnìkan ó ju nǹkan sí Mùdírù lápò gbogbo kí ni kò sí tó kọ́ mi ní interest inú ẹ̀, èmi ò ní interest. Kódà àwọn ẹni yẹn wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn wọ́n lọ fún Saheed Shittu pé kí Saheed Shittu play ẹ̀, àmọ́ nítorí pé orúkọ ẹnìkan ti wà nínú ọ̀rọ̀ yẹn tí Saheed Shittu ti padà lọ gbowó lọ́wọ́ ẹ̀, inú àwọn àfáà tó ń bú tẹ́lẹ̀ mi ní wọnú ọ̀rọ̀ yẹn jù inú àwọn àfáà tó ń bú tẹ́lẹ̀ tó yẹ yín olójú orin tó ń gbé ní ojú màálù mẹ́rìndínlógún ojú mi sísìn voice yẹn ó include ẹni yẹn ní Saheed ò ṣe lè sọ̀rọ̀ lórí ẹ̀. Máa wà parọ́ mọ́ àwọn Muslim diaspora kò sẹ́ni tó lè dọ́rù yẹn fún Mudiru Markaz, kò sónítọ̀hún. Má parọ́. Èmi wá fẹ́ challenge ìwọ Yusuf Adepoju. Mo fẹ́ challenge ẹ kó dẹ̀ bọ́ta kó búra kó fi gbèsè ayé ẹ búra pé bí o ṣe bá Mudiru sọ̀rọ̀ níjẹta àti wàtàkìm búra pé o ò rìkọ́ọ̀dù Mudiru. Búra pé o ò rìkọ́ọ̀dù Mudiru Markaz Yusuf. Búra pé ìjẹta tó bá Mudiru sọ̀rọ̀ o ò rìkọ́ọ̀dù Mudiru Yusuf. Búra pé o ò rìkọ́ọ̀dù Mudiru. So that wọ́n máa lo manipulation láti fi dá wàhálà lẹ̀ láàrin àwọn olólùfẹ́ Mudiru àti Mudiru. Àfáà wa ni Mudiru Markaz. A dẹ̀ nífẹ̀ẹ́ wọn nítorí Ọlọ́run àti Sheikh Adam. Gbogbo àwa tọ́lọ́run lò fún Yesaloonaka láti yọkùn nínú wàhálà yìí kò sí sẹ́ni tó kéwù náà gba Markaz ní gbogbo wa. Kò sẹ́ni tó kéwù náà gba Markaz gbogbo wa. Gbogbo wa nífẹ̀ẹ́ Ọlọ́run lára Mudiru ni. Àwa ń support Yesaloonaka kí a máa jẹ́ gbé nítorí Mudiru Markaz ni. O wà lè máa manipulate kó wá fẹ́ kọ́ ẹ̀yìn Mudiru sáwọn tó ń ran Yesaloonaka lọ́wọ́ nítorí Mudiru. Alájà kan wà tí Mudiru mọ̀ wọ́n dáadáa tó yẹ pé alájà yìí ibi tó ń nífẹ̀ẹ́ Mudiru dé wọ́n nífẹ̀ẹ́ Mudiru jọ ọmọ wọn lọ. Inú àwọn èèyàn tó ń support wà ní wọn. Ṣé gbogbo orú àwọn èèyàn báyìí lè wá fẹ́ kọ́ ẹ̀yìn wọn sí Mudiru? So that but àáfàá wa ni Mudiru gbogbo tẹ́ ẹ̀ ṣe ó yí àáfàá wa jò yín lọ. Ó yí àáfàá wa jò yín lọ. So mo sáré clear àárín yẹn ni. Náà ọ̀rọ̀ tí mo wá ń bá bọ̀ nípa ọ̀rọ̀ Yesaloonaka torí Yusuf ń pa irọ́ kún fún àwọn èèyàn lánàá bí ká sọ pé àwọn kan ni wọ́n rán àáfàá Yesaloonaka ní ohun tí àáfàá Yesaloonaka ṣe. Yusuf tó bá ti mọ̀ pé o ò nẹ́jọ́ ṣe mọ́ fi ẹjọ́ lẹ̀ fún Ọlọ́run. Ó ti pé Mudiru torí wọn náà gbà pé ó jẹ̀bi Mudiru ó dẹ̀ ti bẹ̀ Mudiru ò dẹ̀ retí pé kò bí àwọn ní gbangba. Àwọn tó dẹ̀ parí ọ̀rọ̀ àwọn náà ti gbà wípé ìwà àti Yesaloonaka wọn ti bá yín parí ìjà. Èyí tó tún retí pé kí Yesaloonaka máa bọ̀ nílùú Ògùn yẹn kò kàn mí. Mo mọ̀ pé mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ kò kàn mí ṣá. Kò kàn mí. Ṣùgbọ́n tó fi lè mú Mudiru sọ pé àwọn ò retí ẹ ní Agége ìwọ náà ò gbọ́dọ̀ retí Yesaloonaka mọ́ nílùú Ògùn. Ìjà ti parí wọ́n ti bá yín sẹ́tù ẹ̀. Ìjà ti parí láàárín ẹ̀yin méjèèjì. Ṣó yẹ ìjà ti parí. Ṣùwádìí kan tí mo wá fẹ́ sọ fún ẹgbọ́n Yesaloonaka ni wípé ọjọ́ tó ọ̀rọ̀ wa àti Yesaloonaka bẹ̀rẹ̀ ibi tó ti wá pa irọ́ ni tó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ni wípé Yusufu wọ́n ti pé ọ̀rọ̀ Yesaloonaka ìjọ tó kọ́kọ́ ṣẹlẹ̀ mo pè ẹ́ mo dẹ̀ bẹ̀ wípé ọ̀rọ̀ Yesaloonaka yóò dẹ̀ yáfẹ́ fún Ọlọ́run pé kò yáfẹ́ Yesaloonaka fún Ọlọ́run mo bẹ̀ ẹ́. Ọ̀rọ̀ tí mi àtẹjọ sọ́njọ́ náà ó wà lọ́wọ́ mi o. Ó tó di pé ọlọ́gbé conversation
conversation mi àti ẹ fún Akeem oníyàwó mẹ́ta tí ìyẹn fi bẹ̀rẹ̀ sí ní búlì mi ní ọ̀ǹdì kíjà iná ọjà ń gbé jáde tí ẹ bẹ̀rẹ̀ sí ní búlì mi ní on the 10th of July 2021 Akeem ló kọ́kọ́ dá búlì lẹ̀ òun ló kọ síbẹ̀ ìtọ́pìkì lélẹ́yìí òun lélẹ́yìí tọ́pìkì ó ní ọ̀kan lọ́mọ conversation with Malam Yusuf Adepoju on Yesaloonaka case. What is Afa Saheed concerned? Ẹgbọ́n òun ló kọ síbẹ̀ yìí o òun lélẹ́yìí fún wọn tó bá rí o òun lélẹ́yìí o òun lélẹ́yìí so that ọ̀dọ̀ Akeem ní búlì ti bẹ̀rẹ̀ ṣòye ọ̀dọ̀ Akeem ní búlì ti bẹ̀rẹ̀ kó tó wá di wípé ọ̀rọ̀ náà padà wá dùn ẹ̀ èmi pè ẹ́ nípa ọ̀rọ̀ Yesaloonaka pé mo bẹ̀ ẹ́ nígbà náà ni mo pè ẹ́ mo bẹ̀ ẹ́ ni ṣòye so that kò sẹ́ni tó wọ́n Yesaloonaka níṣẹ́ Yesaloonaka jí iṣẹ́ nítorí àáfàá rẹ̀ nítorí kò ń ṣe ọmọ àlè Mọ́ríkàs mo ti yanjú ẹ̀ ní part 1 ó jíṣẹ́ nítorí àáfàá ẹ̀ everybody wọ́n Yesaloonaka tó bá dẹ̀ padà bọ́ta náà tí àáfàá wa náà bá ní pé àwọn ṣetán pé kí wọ́n ṣàtúnṣe láàrin yín àáfàá wa làáfàá wa máa jẹ́ títí láíláí má parọ́ pé anybody ló wọ́n Yesaloonaka ṣe torí pé o ti mọ bí tẹ́jọ́ yẹn máa wó sí o ti mọ tó máa wó sí má wulẹ̀ tó ayé ìwọ ló gba Yesaloonaka ìwọ kọ́ ló gba Yesaloonaka kí wọ́n á lọ síbi àwọn tọ́lọ́hún lò lórí Yesaloonaka ẹlẹ́ẹ̀kejì mẹ́gbẹ́ tó lọ síbẹ̀ ó sọ̀rọ̀ ọ̀rọ̀ àmọ́súra mo ti sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ mọ́súra tó ń sọ pé ọ̀kọlọmọ ló rán àwọn ìyá yẹn níṣẹ́ ọ̀kọlọmọ ló rán àti mọ́súra ló rán wọ́n ṣe Yusufu kí ló tó bẹ̀rù Ọlọ́run àwọn ìyá yẹn fídíò táwọn ìyá yẹn ṣe lélẹ́yìí mo ní fún fídíò yẹn lọ́wọ́ wọ́n ṣe fídíò yẹn ní on the 13th of October 2021 fídíò ìyá yẹn lélẹ́yìí on the 13th of October 2021 làwọn ìyá yẹn ṣe fídíò kò sí táwọn ìyá yẹn ti mention wípé àwọn èmi mo rán àwọn iṣẹ́ àbí mọ́súra ló rán wọn iṣẹ́ but Yusufu irọ́ ti pọ̀ jù ẹ lọ irọ́ ti pọ̀ jù ẹ lọ lánàá sí wá sí orí mídíà láti wá blackmail àwọn tí Ọlọ́run lò láti wá blackmail àwọn tọ́lọ́run lò fún Yesaloonaka bí ká sọ wípé àwọn ni wọ́n ránṣẹ́ otherwise àwọn kò sẹ́ńtẹ́rán Yesaloonaka ṣe wọ́n ti clear ṣùgbọ́n a lè máa wò ẹ́ níran ó kàn máa fìyà jẹ Yesaloonaka lórí wípé ó ń gbèjà àáfàá rẹ̀ torí pé ìwọ ló sọ nínú part 1 wípé ìwọ ló rán àwọn Akeem àti Saheed níṣẹ́ kó máa bú Mudiru ìwọ náà dẹ̀ bú Mudiru fún ara ẹ̀ sọ́dọ̀ gbogbo tí Yesaloonaka ṣe yẹn oníkálukú wa la bí inú ní àsìkò tí inú ń bí wa kò sẹ́ni tí ò dẹ̀ sọ àsọjù mo ti yanjú yẹn nínú part 1 ìwọ náà ti padà gbà pé ó sọ àsọjù nínú ọ̀rọ̀ ló ṣe padà bẹ Mudiru mo ti bí tẹ́lẹ̀ ó gbà pé ó ṣe Mudiru tí wọ́n ti voice mo padà gbé jáde ló padà wá gbà pé ó ṣe Mudiru Mọ́ríkàs Akeem náà ṣe gbà pé òun ṣe Mudiru Mọ́ríkàs ṣòye now Ọlọ́run ó wá padà wá lo gbogbo agbára ẹ̀ ó ti lo gbogbo agbára lórí Yesaloonaka máa wulẹ̀ tó ayé pé ó pe jákmọ́dì kó pé àwọn kan kí Yesaloonaka máa bẹ̀bẹ̀ no May 10 ló pe jákmọ́dì May 10 ló pe jákmọ́dì Yesaloonaka dẹ̀ ní kéèsì ní May 17 nígbà yẹn lọ́hùn lẹ́yìn ìgbà yẹn ni ó tún padà gba fídíò tó ní fídíò lọ́wọ́ pé Yesaloonaka ti ṣe apology lẹ́yìn ìgbà ló padà lọ dúró dè ní airport lẹ́yìn tó lọ sin lọ́hùn lóde padà lo àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà ṣe sọ pé kọ́ lọ fi bench warrant gbé but ilé ẹjọ́ ò lè lọ mọ́nítọ̀ yàn láti Mọ́kà ìwọ tó ní ẹjọ́ ìwọ ló fún àwọn ọlọ́pàá ní details bó ṣe ń bọ̀ láti Mọ́kà pẹ̀lú àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ tó lè wà ní plane yẹn má tàn ayé pé ẹ̀mí ẹ yọ sí Yesaloonaka Yusufu ẹ̀mí ẹ ò yọ sí Yesaloonaka gbogbo ẹni mo fi sọ
Ọlọ́run fún ara rẹ̀ àti bàbá wa Mùdírù lọ́lọ́run lò lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀mí ẹ̀ ò yọ sí Yesaloonaka. Tó pé tẹ̀mí ẹ bá yọ sí ni tó bá pé lóòótọ́ ni ohun tó sọ o fún Yusuf àfáà Jackmond ipe òun wá settlement òun lọ dúró dè ní airport. Ó wá dúró dè ní airport ẹni tó ń bọ̀ láti ilé Ọlọ́run ó dẹ̀ lajú báyìí títí tó fi padà gbé tó dẹ̀ fi gbé dé court tó dẹ̀ padà já sí prison. Jẹ́ wá sọ kí ni kan fún ẹ. Ó wá sọ nǹkan kan bí o ti gbàgbé jẹ́ ń pílẹ̀ fún ẹ náà wá sábà yẹ kọ́. Saheed wá sọ ọ̀rọ̀ kan àti tí wọn náà mọ̀ ń pa ẹ̀. Inú ọ̀rọ̀ tó sọ fún àfáà Jackmond ó sọ fún Jackmond wípé prison tó wà yẹn o ibẹ̀ ló máa wà títí tó máa fi ṣẹjọ́ lọ. Oníwọ̀n ọba ṣe kéèsì yẹn ní ọdún mẹ́rin ẹjẹ́ ń pílẹ̀ ọkọlọmọ. Oníwọ̀n ọba ṣe kéèsì yẹn ní ọdún mẹ́rin ibẹ̀ ló máa wà. Number 1. Saheed Shittu náà fò bọ́ta spíkà ẹ̀. Saheed náà sọ wípé Yesaloonaka ò lè kó òun prison yẹn o títí tó wá fi parí kéèsì. Ẹ jẹ́ kí n mú ẹ̀rí méjèèjì wá. Mò ń bọ̀ ọkọlọmọ jẹ́ ń pílẹ̀ méjèèjì yẹn mò ń bọ̀. Òun lélẹ́yìí. Ok, ẹ máa gbọ́ o. Ìgbà tó ń bá àfáà Jackmond sọ̀rọ̀ bó ṣe manipulate àfáà Jackmond ẹ máa gbọ́ o. Ẹ gbọ́. Kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀kan nù wọ́n láìpẹ́ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Wọ́n fẹ́ rí. Tí àwọn diaspora fẹ́ ṣe èmi ní tájẹ̀tì wọn. Èmi ní mo ṣẹ̀ wọ́n. Èmi náà wọ́n sì fẹ́ fìyà jẹ mí. Wọ́n wá wo àwọn wo làwọn lè lò. Àwọn tí wọ́n wá fẹ́ lò yìí àwọn tó ti sáàbù sí wa lọ́wọ́ ni. Tí wọ́n bá wá láwọn ó gbèjà Yesaloonaka, kò sí bá ti fẹ́ gbèjà Yesaloonaka. Tí wọ́n bá gba lọ́ọ̀yà fún lọ́ọ̀yà ò lè kó sínú adájọ́. Ọ̀nà tẹ́lẹ̀ lè gbàgbé. Ṣé ní gbogbo tó ń sọ yìí ó ń mú sí àfáà Jackmond lórí ni? Ṣé mo tí mo sọ ìkẹ́nikẹ́ni máa ń rí ọkọlọ́gbẹ́ kíjà parí ìjà ti parí already Ọlọ́run ti parí ẹ̀ bàbá Mùdírù ti pa náà ẹ̀. Ṣùgbọ́n àwọn irọ́ kan clarification kan là ń clarify mẹ́. Àti pé ó fẹ́ pa irọ́ mọ́ àwa ó fẹ́ parọ́ mọ́ àwa tọ́lọ́hún ló fi Yesaloonaka pàápàá jùlọ gúrùpù tí Ọlọ́hun ní kí n wà nínú ẹ̀ tọ́rọ Yesaloonaka lọ́wọ́ òun ni last man standing. Àwa dúró tán fún Ọlọ́run a dúró tán nítorí bàbá Mùdírù. Àwa dẹ̀lọ́lọ́hún lò láti yọ Yesaloonaka nínú trap tí Yusuf délẹ̀ fún Yesaloonaka. Ok, ẹ jẹ́ táyé play fídíò Saheed Shittu yẹn ń bọ̀ ó dà pé ìgbẹ́ fídíò yẹn wà náà ń bọ̀ fídíò yẹn rántí ń bọ̀ máa gẹ̀ẹ́tì fídíò yẹn sìn. Ó wá ń dọ́gbọ́n ṣe pé ká sọ pé àbóhun lòun yọ Yesaloonaka Ọlọ́run ló yọ Yesaloonaka o wàláhì Ọlọ́run ló yọ Yesaloonaka o ṣùgbọ́n ọ̀tọ̀ ni ohun tí ẹ plan fún Yesaloonaka Ọlọ́run ló yọ. Ọlọ́run dẹ̀ lo àwọn ẹrú ẹ̀ tó wà ní tó jẹ́ Muslim tó jẹ́ last man standing àwọn Muslim diaspora wọ́n wà tí àdéṣọ́ ta ara wa Muslim diaspora lèmi náà bọ́tí mi sí nínú group Muslim diaspora so that àwọn tó lọ́n wá lò fún Yesaloonaka yìí àwọn yẹn ló wá fẹ́ máa dọ́gbọ́n blackmail kọ́ lè rò bóyá pé àwọn lọ́ta Yesaloonaka wàláhì tàláì tí ó bá ṣe àwọn tí Ọlọ́run lò yẹn tí wọ́n dá àwọn tó Ọlọ́run lò yẹn àmọ́ bọ̀ lórí DSS náà tí wọ́n dá àwọn tó Ọlọ́run lò yẹn wàláhì tàláì plan fún ní fún Yesaloonaka ni pé kó wà níbẹ̀ yẹn títí di October wàláhì plan fún ní Yesaloonaka nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ló jẹ́wọ́ ààrẹ o Ọlọ́run máa sọ òdodo ọ̀rọ̀ bọ́lọ́run ṣe yọ Yesaloonaka máa sọ níbẹ̀ sìn wàláhì máa sọ níbẹ̀. Now lẹ́yìn ìgbà tí ẹ ti gbé Yesaloonaka tí wọ́n ti padà já sí prison inú yín wá ń dùn. Àkọ́kọ́ ni wípé ọjọ́ tí wọ́n dá ẹ tí jọ́ọ̀jì yẹn tí ó ní kí wọ́n lọ remind
Yesaloonaka. La ilaha illallah. La'natullahi ala al-kasibi. Ọjọ́ tó ń kọ́ lọ remind Yesaloonaka. Nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ yẹn kí n sọ fún gbogbo ayé. Ọjọ́ yẹn nígbà tí àwọn lọ́yà Akadib máa kúrò ní kóòtù, wọ́n wà lórí kọ́ọ̀lù pẹ̀lú Mọ́lámù Yusuf, wọ́n wà lórí conference call pẹ̀lú Mọ́lámù Yusuf Adepoju níjọ́ yẹn. Ẹ̀yin Liberty ọ̀rẹ́ mi Liberty ọ̀rẹ́ mi kọ́lọ́bà mi ṣàánú ẹ̀. Liberty pàdé obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ títì, ọ̀rẹ́ ti máa rí Liberty báyìí. Liberty pàdé obìnrin kan ní ẹ̀gbẹ́ títì, wọ́n lọ pẹ̀lú bọ́ọ̀sì white yẹn. Obìnrin tí Liberty pàdé lẹ́gbẹ̀ẹ́ títì yẹn, Liberty ó kàn lóbìnrin kò mọ̀ pé kóòtù ló ti ń bọ̀, kò mọ̀ pé kóòtù ni obìnrin yẹn ti ń bọ̀. Liberty wá gbé obìnrin yẹn tó títì náà ti pàdé ẹ̀, wọ́n wá gbé obìnrin yẹn sínú bọ́ọ̀sì yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ Liberty, níbẹ̀ ni Mọ́lámù Yusuf ti ń bá wọn sọ̀rọ̀ lórí gúrùpù yẹn, lórí kọ́nfẹ́rẹ́nsì yẹn, wípé ṣóun ò sọ fún yín pé Yesaloonaka ò ní bọ́ nínú wàhálà yìí. La'natullahi ala al-kasibin. Yusuf sọ pé ṣóun ò sọ fún yín pé Yesaloonaka ò ní bọ́ nínú wàhálà yìí fún pé Yusuf sọ pé ṣóun ò sọ pé Yesaloonaka ò ní bọ́ ń bẹ̀, pé bó ṣe lọ yẹn kò padà wálé mọ́. La'natullahi ala al-kasibin. Ẹ bèrè lọ́wọ́ ẹni kí Liberty jáde kó wá búra pé ọ̀n gbé obìnrin kan lẹ́gbẹ̀ẹ́ títì. Ẹni kí Liberty jáde kó wá búra pé wọn ò gbé obìnrin kan ní ẹ̀gbẹ́ títì sínú bọ́ọ̀sì wọn. Tó bá wá búra yẹn, bẹ́ẹ̀ láṣẹ máa wá kó evidence wá, ìmọ̀ kan fún yàn lẹ́gọ̀fà kọ́kọ́ bọ́ta kó wá búra náà. Yusuf sọ fún wọn inú fídíò inú voice ìyẹn wípé ṣóun ò sọ fún yín wípé kò ní bọ́ níbẹ̀. Ẹ ṣe number 1. Number 2, ẹgbọ́n nǹkan tí Saheed Shittu wí spíkà wọn o. Ẹgbọ́n bisimilayi. Now ẹgbọ́n Saheed sọ o wípé inú ẹ̀wọ̀n ló máa wà. Ó jẹ́ number 2, ẹ tún gbọ́ o. Kéèsì ẹ máa fi tán Yesaloonaka inú ẹ̀wọ̀n ló máa wà o, kò máa máa ń ṣeré, kò máa ń ṣeré. Ọ̀rọ̀ tí mo sọ yóò máa ṣeré. Títí kéèsì ẹ máa fi tán Yesaloonaka inú ọgbà ẹ̀wọ̀n ló máa wà. Tí kéèsì ẹ máa fi tán ni o, tó máa fi tán wá pátá ọgbà ẹ̀wọ̀n ibẹ̀ lá máa gbà lọ sẹ́wọ̀n. Ó wá lè wú ẹni tó wá wò wá kí ló ṣe tó bẹ́ẹ̀. À ń ṣe lóhùn ó gbọ́ lọ ilé ẹjọ́ lẹ̀kọ́ lọ, adájọ́ kọ́ ló tún mú Yesaloonaka. Ẹgbọ́n ó tẹ̀tù jábọ̀ ó ní adájọ́ kọ́ ló mú Yesaloonaka. Àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́.